ẹ wá gbọ́ eléyìí o, ṣe rántí ìṣẹ̀lẹ̀ ìyẹn ti Ṣẹ́gun Olówókéré tí wọ́n dá ẹjọ́ ikú fún torí wípé ó lọ gbé adìyẹ tí ọ̀rọ̀ kò sì rí bẹ́ẹ̀. Eléyìí kó má bàa tún wá di irúfẹ́ èyí tó ṣẹlẹ̀ yìí gangan sẹ́yìn, òun ló tún jẹ́ kí n fẹ́ mú ẹnu bà ìròyìn yìí o. Arákùnrin kan ẹni 30 ọdún Adéníyì Akínpẹ̀lú ni wọ́n ti mú ojú rẹ̀ bá ilé ẹjọ́ májísírèètì ti ìlú Adó Èkìtì látàrí pé wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ jí ẹlẹ́dẹ̀ ni wọ́n ní arákùnrin yìí lọ jí gbé o, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wọ́ tuurutu dé ilé ẹjọ́ májísírèètì lánàá, tí wọ́n sì ń fi ẹ̀sùn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tí wọ́n fi kàn án wípé ó lọ jí ẹlẹ́dẹ̀ ní o. Ẹnìkan tó jẹ́ olùtakò ní ilé ẹjọ́ Inspector Olúbù Àpáta ló sọ di mímọ̀ fún ilé ẹjọ́ wípé ẹ wò ó, ṣe rí arákùnrin yìí tó ó dúró yìí ló jẹ̀bi ẹ̀sùn jíjí ẹlẹ́dẹ̀ gbé ní ọjọ́ 12 oṣù kẹwàá ọdún tí ó kọjá. Ní bákan náà ó tún ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ 3 oṣù 12 ọdún tí ó kọjá ní ìlú Adó Èkìtì. Wọ́n ní ẹ wò ó, nígbà tí wọ́n yóò ka ẹlẹ́dẹ̀ tí arákùnrin yìí ti jí gbé, wọ́n ní 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹlẹ́dẹ̀ tí arákùnrin yìí jí gbé, èyí tí wọ́n fi sí ìkáwọ́ rẹ̀ láti máa ṣe àmójútó àwọn ẹlẹ́dẹ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ̀rọ̀ sí iwájú, wọ́n ní ẹlẹ́dẹ̀ yìí gangan ló jẹ́ ti arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀gbẹ́ni Balógun Ọpẹ́yẹmí. Àpáta sọ di mímọ̀ sí iwájú pé ẹ wò ó, irú ẹ̀sùn báyìí ó yẹ fún ìjìyà ẹ̀ṣẹ̀ lábẹ́ òfin ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ ilé ẹjọ́ ní pé ẹ wò ó, ẹ bá dára kẹ́ ṣe kí ni, ẹ jẹ́ ká fi ààyè sílẹ̀ fún iṣẹ́ ìwádìí lọ sí iwájú àti sí iwájú. Mi ò ní kẹ́ má ṣe ohun tí ẹ fẹ́ ṣe lénìí o, ṣùgbọ́n èmi ò bá gba ilé ẹjọ́ yìí lámọ̀ràn fún iṣẹ́ ìwádìí lórí nǹkan tí ó ṣẹlẹ̀ yìí gangan. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá bí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ní ọ̀rọ̀ wípé kò jẹ̀bi àbí ò jẹ̀bi, ó ní ẹ wò ó, mi ò jẹ̀bi gbogbo nǹkan tí wọ́n fi kàn mí yìí. Bẹ́ẹ̀ eléyìí kó má bàa tún wá di irúfẹ́ èyí tó ṣẹlẹ̀ yìí gangan sẹ́yìn, òun ló. Zacchaeus, are you ready for just 10 minutes? No, I've not seen Zacchaeus. Don't tell me 100%. When I say Zacchaeus, then I know what you're talking about. Are you ready? Zacchaeus, are you there? Ṣé kò lè gbèrè ṣùgbọ́n abẹ́ ni mo fẹ́ gbé jáde ní àwọn èèyàn fẹ́ rí ẹ tó wá sí kúrò lọ́rọ̀ gómìnà? Wọ́n bọ́ sí gbàgbá bí. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ló ń gbàdúrà fún ẹ. Gbogbo ọmọ ti ń pray pé kó má jẹ́ kó jáde. Gbogbo àwọn tó ń jókòó ìpátápátá gbogbo wọn olólùfẹ́ ni wọ́n ṣàdúrà, wọ́n gbààwẹ̀. Kò sí nǹkan náà ṣe lọ́kùnrin.